who can say wow when you are going to own a video? Where oh, no. Oh, me, my way. Never say about Omoko, any. Now, oh, hey, I wear no way, Yawa. Oh, we well look at. And then where Biomoko so tall, and then your kiss one walk. Well, when I'm your way, of Yogi, oh, working the Luna. I'll pack my yaki, oh, we are get who take them who zebe oko no revo now no ya tota you pekoni ba mi wera yegbe huh mi la o wa ya saka muri ya no wa ya saka ni boku muri ya nyo yero ba mo oyogi ni pa no iri obo nde oyogi no oyogi no wa yo gbe ni bi level na don't you never me where we are fair up with your big huh? Will be me, I'm not what up. Obi Niboku. You're at tender. Bad way, Gary, back. Or is it also tender? Yeah. Why can't Niboku cabana to make an hour of Yaji? Ah, oh, is there say, why no your boy, son? No, your boy, son. You don't have to what do you? Oh, Jawai, when you win one mouth. If you have Baluim and Baba Balokun, you fair water. Oh, even Jaggy. Of your hair, go away with me, I will water. And you know, oh, a princess to boy, all your water, obviously, and you came in at the hour of Yenny or Lily. Oh, call we quite wetting when we were who work or twins. Huh? You must have a princess in me. Any princess in me, etino lele ki opologbe mi me even we ya ge huh the what was happening in the book no where my when problem lo where be time you know yan email pa ni ha gwa o da na ni na gwa we mi okay mo ame ya gwa mi o ya mi o okay wona ya mi o say no so for now you know why we not to boy, we not to boy. We so return the water. Cool, if you have to be where we go, but you be in a journey affair. Because only way I could come now. Let it go take it like that. Yeah, think a lot. Yeah, we are here. You know. Cool. So ça comment? Ah sí. You don't know where to give you any money. Can't work more. Where see? Any make you get in when you can't work more. Then we're not to what do I be my way. I don't know one way. One. Possible. And for my leg video. Oh, boo, what a video. Look in my book. In my view, what it any book. Oh, yeah. What we go? Didn't man agree? Mo katamawe. There you know yani. You udami. Mama agree. Mama agree. Na ese ma wo bagwan we wan. E no be myself. Me me ke kan. O kele bo me we na. Boy, think we no more go. Let's say yo. We me wan so we wa run when here. Gba kere ni ya mi re wa ya ni Emma. O da bi agbo egun. Ah Emma. Egun. Mi no ya menya me ma we mi ropa. Iwa ti ni eke kan fo. O tun we no. We abi you na video to we agbo egun. Je ya agbo egun. Na ya agbo won ma like mi. O fi o. O da do we me na re. Da we no. Oni say Udi Maya na re no we pa Maya. We na we no here. Mana ke no ya ni. Oni say we ja out mo. Ni say won. Wọ́n mọ̀ pé gbẹ́ ìbẹ̀rẹ̀ ni. Ọmọ ṣẹ́gbẹ́ wa. Wọ́n mi àgbẹ̀ èrè ọyìn. Ọ̀bọ̀dà mi á lọ sún wa. Àwùjẹ mi. Ìyá gbogbo màá lé rẹ̀.
Oni nyani bi ogu wa. Ya shan good. Me so wa ba. Ba mi enwo wa. E mo ro wa, obi jo mo ka ro wa. Me ti tale me. Me de tale me, tale me. Bo mo bo we be kana. Me. Salome. Gbe wo mi jiro. Mata mo bo to la mu. No. Ego. Ko ego. Ugwa kede. Egwa. Egwa. Ebo na mi ju bi agbo pa we be. Ha? Ijo ma gbu ma wo gbe mi gbege ilaba. Ha? Yo ti ono na. Ko ni e we lo gbogbo lo ba ika. Di wa mi nyago dana woni mi tanya wo. Ọtún ni ọmọ dá mama pé Maria wo bo. Wa yo pa fa gunu baba. Woni do gi abi wa o. Ha? E pe mi wa. E gbo mo gbo agbe. Ah, odi me o. But I will say gay, we possess. We thank you. Gay, wa mi nyawo. Dale. Mu we umari ekpu yi ne umari ekpu ga one. Umari ekpu we ne be gwani. Je va ha na. Bueno. Ite bo na wona unte wa ni na bi la. If not that case wa bo na wa ni ki apa ni. I will be ban na le wo gwa. Eni gwa mo wa. Eni gwa mo wa ri wa keke a. Jari o wa. Ole ba. Kipika. Eni de kana keke a. Ni ti talo. E wo ni no rai ka oni wa keke oni gogo a. Agwo ni gwa. Ya gwe mo fun e. Oda mi. Ije mi. Ije. Gbe atene mo. O me no keke no ro ni mo. E to mi wo. Yebo. Ewo. Ma. Wakete. Ija. Egwa mama. Ewo. Ma. Egwa wakete ewo. Ija. Ewo. Ibi kana. Wa ti gbele. Me ma ta mo wa ida gwa ni. Ah. Na jo. Ija. Abi mo na o e yo ga bi e. Me ya to brother o. O ya de mi. Wa ka wo ya te mi mo e. Ah. Imata mo wa yo wa ida gwa ni. Ja to te. Imata mo wa. Wa ri rele. Wa ri rele wa yo ri rele. Brabo. Hey, what's on? Ewo. No kilo wo ye ke gwa de. Ekini wa ila. You me marry ni we biji. Eh? Me marry we biji. Okay, the we no my ga la le bona yi. Eh? No ma lagba. Lagba. Oti mano. Eh? Baba be ya to be de mi no dia. Ima we ati wa. Ewo. Ate wa we kere wa lagba. Take we mu ye mani ma de we mu ye bona ni. But no ya de mi me. O ejo. Ma no zuwa na. Hey. Emo, ndi ki we na lawa. Edo wa abio mo na wa. Yo bi Ya abio. ta wo se. Ya re wa se. Ate wa we kere wa lagba. Wa mo bi jo lagba. Okay, gba we ni ma ga la de no. We ta mi mo na na gwa yan ki na ala. Eh? No gi e o ti mo no. Do no ke ma ya to. No gi o ke ma ya to. Wo kan ma. Ai. Ya gleta do ta we aro wo kan ni aji. Yeah, so where in your the man would be, huh? Cow. Ni aro buwa. Give babe. Je le o. Ko. Yo. We babo. O sa ni we. No be adogun ye ge. Yen yaro do wa be tin. E na we mi se wa. O sa ni. Eh. E mo pa la je ma mo ro wa no de ade. O sa ni le tin. O sa ni na ka mi be gbe ye tin ma. No de ade. Sa ni le de. E de tin. O wa ma. Obi o kan Ani gole ari. Ha obi o kere na ba ha pa. O kana we sun.
mo ti ṣe mo gona ta mo kan na ile lo e mo kian ni do mo ya ni a manager we kia e Sani, we da fun no man mai. We da fun no man mai. Ku gba keke ya gbo o ri e o. Ada kan me ba wo ra. Egbe wa wo meteme. O wa wo joro de you self. If you ogologo ati ojo wo ma me lo ma ni o wa bi ogwa. Oni se na. They only say Men no sunu tamawe. We ise oge badani na tamawe badani gumegwa wedere. Ise bani o. But na do de ko mo de won ti ni ko ina kwa won kirikiri na kwa won. Me me gene te ya mu. E de mu ne e be gi badani na di badani se ma se won oni ko ala we. Ya de ya gbe. e mo te 300 na kekan. Kekan. O wa mo te 300 ti ke lo je mo bi fi o. O ya mu kakakaka. Afanado se de na do gbe. Ba mi mo te 300 no ko da na ya nusu ma wo moti. Awo O se ni na ya nusu ma wo moti. O ma be ku e. A bi se na ta no wi atu. O ma be ku e. Ri bo ya pa. Kene? Ka bo ge mi ni je ya ko yo no ti a de. Mo ruju na tamawe no. Ni no se me na gun. Ne do akawe ba won yi me ya gun na. Oni se na yon. Ah ni se do le gbe tan won kinu de le. Yon ne mi. Eyan pa fe ma fe wu. E le gbe try do we. E to mi an lo na o ni na ije wa ni na. Ni ko yen di na. Unu o so mi je me. Owe ya de gbe ati. Ya ri go mi. Wo no ma money. But then when I look at his eyes, I see love. But then mo se gbe. Ti fine boy. O se no ya oya we 300 naira keka. Oh, wait, the money say 1,000. 300 uma be hwe. O be fo no wa. Ihwe o. Ijo uma no se na gwa. Duda uma na botale lewe. Ma so wa ta ijo ruko to ubero. We ro. La le se wa. Ekwe mu e bi se me. O ya bi da pe ka body ne 300 naira e mo ti na. O ma e me ga gbon me na o. Ma ni ga gbon no. O ra gbon we ga gbon. We ga gbon. Girl, wait, me tell me wait the bad day. We had the berry, I didn't go. He was away, Jordy go up for me. I already go there. I will lead me when you see on the road. Yobo. Yeah. Elle le ton ça est ni. No keke vont boni. Nínú ọgbọ ìyá fi tálẹ́tálẹ́ lélẹ̀ wò kíyàn ẹ lè lú pọ̀ wọ́ ẹ̀ wọ́n mọ́ mi wọ́n mọ́ yóò gé àwọn ẹkọ̀nù rẹ̀ sékè wọ́n rí mi ayáwà omi ẹ̀ wọ́n ẹ̀ o ọ̀hán o ọmọ hàn wọ́n o yóò sàánì ókè dèmí pẹ́ nìmí ìwé náà ó bí adé sí ẹ̀kọ́ rú wá ìmá gun ayé kò gbọ̀gbọ̀ méye gbé bí èrú náwó nà tẹ́rẹ́rẹ́ lòlò tẹ̀ nílá dèmí ní pẹ́ẹ́nì méjì sẹ̀lẹ̀ rí ọ méjì ti jẹ́ àwọn ẹ̀wọ̀n náà máa gbọ́ gbọ́dọ̀ náà bí ẹ̀nẹ̀ òsàpáwà ọ̀ẹ́kọ̀ òsàpáwà pa ọ̀nà àlà ó ti fi mọ̀ wẹ̀. Sísá ló ti wẹ̀ gúnú Gbogbo ọkà fọ́nà gbogbo. Máa sára. Ó bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ kí lọ́dọ̀. Eléfi ẹ̀tẹ̀ elégbò. Oge ọbụ sọbụ. Okpi ọtị e.
gbere na. Ire. Mo na ge mo ka o ya mere. Ya we ni do e ka ma we ni no. Na we na akin mo Ebe na akin mo We no mona la ne. Vene izoduwa mana pane ekoni. Ebe na te me legwani. Mo itana. Me se ti legwani. Omo no heke no lekpekoni. We no mona la ne ge omo ka o. Ebe ya over. Mo itana. Na baba ni baba. Omo ka una kana. Iye ma ya we iye. Ege ni so egbe. Wa ya se ti Ege ga se oven o gba le dagbo. Onwe we ni ha No. Oyo. Odudu na bonoto. Odudu na bonoto. Bravo. Baba na mi we bi mi afefe no pa ma me se. Uta si ko uta. Baba gbe o wa ma. Wọ́n yọ sí ìkú àṣọwá orí ilẹ̀ ìwé ìlú láti látà. Ipa. Mo re mo na. Bi mi abi ya na eje mi. Mo me gbon na mo me ma yi. Wo sunu. Látà ní ìlú àṣọwá nílẹ̀ ìwé. Àìsí àgbàrí ọba. Ojú ìwà lọ́kọ́. Ipa mi ya fefe ni ta ni ma understand. Ipa bi we gbon. Ọ̀wọ́ kan wá àṣọwá. Èdè ká ẹ̀. Ilẹ̀ ìwé ọ̀wọ́ fẹ́ kí wọ́n ṣe rẹ̀. Osagade. Asenogwo. Pare, atopo ge wa. Ma we ma e ba se kale na. Ma bi ba e ma na bi gbe ha. Bi ba mo ka o. Omoka o. Ye ga si o. O jire na mi gbe ìgbìránẹ̀ ọ̀ọ́yọ̀ mọ́kàrẹ́kì lọ́nà òye ló sáré pẹ́kọ́ náà. Rúgà èmi yóò kọ́ àtúbọ̀ sẹ́ẹ̀tì fún ẹni tá a fún ọ̀rẹ́ ìjọba lẹ́yìn. Inú bí àtọ́pọ̀ ẹ̀rìn lọ́tẹ̀ wá tara ẹ̀ má tàgẹ́dẹ́gbẹ́ ẹ̀ wà nù. Ń dàgbẹ́ ìgbìránẹ̀ ìmọ̀ wá bí èfò ń dàgbẹ́ ìmọ̀ àdékùn ẹ̀ wọ̀ pẹ́ ó wá jẹ́ ẹ̀ mọ́ká ọ̀pẹ́ ó yẹ ẹ̀kú nínú ọ̀kínyà ẹ̀ ìyá yìí rẹ̀ mẹ́ni ọ̀rọ̀ àtàmà ẹ̀. Ọ̀jìrẹ́ ra mi ẹgbẹ́ wíìnì ọmọká ya sẹ́ẹ̀tì wíìnì kiri náà èyí kọ́ ní ká màá ẹgbẹ́ ọdẹ ọ̀nà pọ̀ wà ní èkè ọ̀zọ̀ náà sẹ́ẹ̀tì. Ó dàgbẹ́ lọ pọ̀ bá ní dùn owó ọ̀tọ̀. Ọjà ó kò pọ̀ wọn bí náà. A ò pọ̀ wáyé. Ẹ rí orí ewu gòrì. Pọ̀ wọn ti gbẹ̀yìn dẹ́ ó pọ̀ wọn náà ti gbẹ̀yìn ọ̀rọ̀ Ẹ̀rọ sẹ́ẹ̀tì ọ̀bẹ̀rẹ̀. Fùwọ́ ìráyé. Màlẹ́ mọ́jẹ́ Ìmọ̀ wọn á fi hàn dé. Owie ebekiri no garo emezeke leji madege Mọ̀gárí wa nà ìgbẹ́ àbùkù mi wúná bọ̀bọ̀ tiẹ̀ wúná wúná pẹ́ òdewẹ́ lọ́kìrì rẹ̀ náà ẹ̀ kà má rí màdó kà mà wẹ́. ija wọ́n ija mama mi Ẹ̀ kà má mi ọ̀ ẹ̀ ṣùgbọ́n ní ètò ajá wo ní ìlú ajímọ̀gẹ́ màá yí tó afẹ́ yọ̀ wíwá òfin. eloki wa tọ́pọ̀ mẹ́kẹ̀rẹ̀ ní wọ́n sẹ̀ yíyí tó rè máa tó rè dẹ́ ẹ̀ máa mi ẹ̀mí ẹ̀ mọ̀ wá tánà ọ̀hún ẹ̀ lọ́dọ̀ ọ̀hún tà máa ẹ̀ ń dàgbẹ́ ọ̀kú à
lere ne to de ye o ki ale ne to de so kwa o ke kira me we ni mai wa yi na me mai do tiri ori oni e wo yawo wa wesi ha e bia no waze ira ge na ti wa to po ge bogo ni wo waso confirm yin ko de to po ge afamaro egbera ya ka ma we ulo ma mo wo kan wo yu we ru le tu iye ya ka ma gbera ma ulo ma mo wo kan wo jo we ru le tu iye elu ga to po o ke kira we ka me gbera me we o fe no onye no nyo ko go ke wa se po mi de gbera te o aka mwe me no we no ro e ko po no so e ta no o ma no bu ye ni ko be yo ya elu ge wa fa mi ha bo fa oge wa so pe gbera we pa so pe oge wa adega na we le mu fure nuzo ya kon bo godi on oge oge wa ba me gbi me po to severi oni ne na mi ewe wa na me yo na me wow ke ye bu yo to uzo na ye mi ami ewe bu to ye gba tata we yu le ma ti ni oge wa adega gbe ne bu fu wa ma we na ko bato le ebu naji da ye ka ma lo jo ma mi a lo zo mi a ba se go fo ọmọ ẹsẹ̀ lọ́gì wọn láògì wọn ọkọ̀ ògì wọn. gbéráwẹ̀ kẹ́ra ẹgbàá mọ àbúrò ẹ̀rì làwọ̀ pé ẹ̀rì làwọ̀ pé. ògì wọn. wọ́n ní láì náà mẹ́mẹ́ ẹgbẹ́ tó do ayá bẹ́ kéwéwé tó yá wà lùtẹ́gù ẹ̀ náà. Kama wa mo se pa o ari boya ka mo ga mo o te no le kwa na yi ogi wa punish na be kun ni o bi mi amo bo we wo na yi ọmọ ya ye gbe won fún mi Messi wona ya o ba gege wa ti mi we e mu ma bu un da we te mata mi no ke kino ma o o kana wa se ni ha e no ke po se ani gbe wo yo o wa be wo mi ra be mi ni ma o ya ko wa e bra Oyo mi ko fono le gbogbo e wosunu wa kéde odore egwa no ge kéde egwa no kéde ya gbera ọ̀rọ̀ wa ya e kun mi ya he o ola wa talo wa lu gbele wa de go wa talo de talo se te go no no sunu egwa go pa talo de ki to me hin wa na ne me adege gbera egbera ogi wa ogi wa ogi ologi we mu àbúrò ije ọmọ àbúrò ije ya iwe ọmọ ta ma wo me la o pe no la o ku wo sunu e ro pa ma sunu iya owe dige ilago pe a dige ilago ku lo pe aye ilago me lo ku ge ilago me abubu ma ja yin ma ja yin no kira ja yin ma ko wa go egun o ti go kuri ma go o we bo wo mi o gbera ni ọmọ ka wa o kan o ma wa se no to tayu pe ko ni ya bo mi ki e bu na abojude eye rugbo fima abo ode ni a wewe waje tanya esukusu tu na so edegbo mo lai esukusu lo people there abi na ekwe kwa nya ma ki di uju pe tere gbe na me tere o karo o ka gbe na me ka mo karo egbera e yo pa ni omi ta mo
be the one at the back. One milky war, one milky. Yeah, I don't know. Oma, Olarie ma we Ivana. Waro to Termina. Yea, you may come wa, you may come wa. Ude watani, you may mudaji, you can have mudaji. Okani, or say, Mariah Fekoni. Eh, okay. We got Bunga. I've worked one year. What do you oh, we have the soldier of Bedoki. Okay, Nania. Okay, what is that? What is what that Bedoki? You have a camera look where no we can where but we are so that they to allow security no normal project when move so that we look oh wama you why vana mudiaji oma ora gba wa je pan iya le mi ayo ma wa ma moke mo be moke oma ni ye ba ti mo ka ore ni ori bo ye gbe yo ka ni mu are no pa no ma fe ni gbe Ombo kaala to line okay na. Oma idori Kenya wo na. Iye hia mu eke no wewa. Na onyo hia amu eke me. Ayu mu eke mama mu me. So ko pa no ewo na wa de o ma se na yu na. Ai mu aburu de. Ai mu aburu. Olege me ga se ba ko ewo na. Mu wa me no ku wa kun no. Wa ya ka mu gi wa go se. Eye se no ya pa wa. Oma ahia awon pa si o. Wori. Enugi ọ̀ká máa ṣe ìrìnà wẹ̀ nígbà làkọ́ pè á nígbà làkọ́ kù gbogbo ike náà ni máa sọ máa tàmí lóbi ní àbí sójà dúró àgbẹ̀ àmọ́ ọ̀rọ̀ àbúrò gbogbo ẹ̀yìn làkọ́ ọ̀rọ̀ wà ọ̀gùn wá ṣù wá. ọdẹ tẹ̀sí ọ̀rẹ́ ẹ̀ kì í wúlẹ̀ pọ̀ àmọ́ ẹ̀ àwọn ọ̀rẹ́ ẹgbẹ̀rẹ̀ rẹ̀ yàrá ẹgbẹ̀rẹ̀ rẹ̀ ọ̀rọ̀ pàtó yàrá rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ pàpọ̀ ẹ̀. ọ̀nà lè tán. mi ní ìdáwọ́ àbí ajé mi rẹ̀ ọ̀pọ̀ káàkiri gẹ́gẹ́. ní àwọn ayé rẹ̀ sọ́sí pálọ̀. yé bọ́wọ̀ yẹn wá tẹ́lẹ̀ yẹn. ẹ̀yin abọ́ wọn ẹ̀yà wọlé. yé o ọmọ ta ni ó ní nọwẹ yìí. inú gẹ̀ọ́gì mana ọ ti rẹ mi. ẹrù wo wá sí mi dábì jẹ. bẹ́ẹ̀ ti wà wọ̀ mẹ́. wíri mi wù wọ́n ìsúnú wa. because wẹ́ẹ̀ ẹ̀rọ mo wá sí mi inú gẹ̀ọ́nà wà rọ̀ ẹ̀ devinu ìsúnú wíri mi wù ni wọ́n ìsúnú ẹ̀mí àzì ọ̀sẹ̀ mi náà ní mẹ́dọ̀ náà wẹ̀. Era wu awo mi negbe èmi ese ni ke na kin wegbe ana di mo wa si no gina waro na obi ra bi je egbe wo ni ke egbe wa we ama o teme wo ige onu de ko de ye nek mele okay yin wa je si ye wo abi tu we da ge na o ku bude wo ma le ba wo ba lo je Ima wo wa to bo wa gwa lo. Oye. Mo gé na ti we. O da me o me 770. Uri o meta yi. Na kwe adịghị ijuru ìyàwó wẹ upekuna lẹsí ẹnu wọn rọpa dayi gangan wọn mẹnita ẹgẹ akwe kpusa fún àwọ ẹgẹ hàn wọn rọpa mú ẹ mú da egira no kakabori ometai ya vio ye kina dolo zedi arabie no auri okan emenita mawe no muda na hwe obi omo ye jane ewe ewo